Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Sáwọn náà ti rí báyìí wípé ojú ti bàbá aláwo tọmọ rẹ̀ kó lọ́sàn gangan tó bá jálẹ̀ ní aléwé sunko kọ̀wá lè múnà kan tó tòjọ yìí kọkànlá bọ́ ẹgbẹ́ kan kó yọ ìṣojú mẹ́ àbí kọ́ yọ ẹ máa sùn àbí kọ́ yọ olúgbò tó fi pàṣẹ fún wọn bẹ́ẹ̀ àbí kọ́ tẹ̀lá bọ́ síbi kan pé ẹ dìnnà ìmí físà ọ̀dà gbogbo tó ń pè ní airport pátápátá káwọn ìtẹ̀ lórí múfẹ̀ kó yìn àbí káwọn ìtẹ̀ náà ra ráǹpù òun káwọn ra gbé òun pẹ̀lú ìṣújú kán lọ gbé òun sínú pléènì pẹ̀lẹ́ pé tọ́lẹ̀tì pléènì wọ́n sì gbé sínú tó fi lọ wọ́n wá dá padà wálé kọ̀ wá rí nǹkan tó lè ṣàtàwọn lárúbáwá wọn bẹ́ẹ̀ tí ó sì mú wọn tán àchẹ́ǹjì ẹ̀mí wọn pé ní ẹja mọ̀ ṣáà rẹ̀ ẹja tó kọ́ mọ́ lọ ọ̀gá púpọ̀ gan ni o kódà wọ́n tún deny rẹ̀ físà wọn làwọn ó destroy àwọn nǹkan ni lóòótọ́ orúkọ ọlọ́run bẹ àbọ̀ àwọn bó ṣe wá sí èyí àwọn ọ̀mọ́ òní báwọn lárúbáwá náà tún mọ̀ ọ́n kì í ṣe Saudi nìkan mọ́ nísìnyí ọ̀rọ̀ àwọn tá à ń sọ àwọn náà tún mọ̀ ọ́n ọ̀yá ń bolo ti wá sílẹ̀ wa tọ́pọ̀lọpọ̀ wá ní bí Yorùbá ti ní nǹkan yìí lẹ̀ wá bí wọn ti pè é láfa níbo ló ti gúnrí wá tó wá sakuléètì lọ́dọ̀ àwọn Áfíríkà yìí kì í sọ fún ọ ìpínlẹ̀ rẹ̀ àwọn Gíríkì ni wọ́n ní àwọn tálápẹ̀ àwọn Ìgíríkì àwọn Gíríkì ni wọ́n ní ọlọ́run kẹ́ wọn láwọn ọmọ òun dé lẹ́vù wípé nọ́mbà náà ni wọ́n tò papọ̀ mọ́ra wọn tó bí ìsáàbù jáde ká ṣe ìṣirò ká àádì nǹkan mọ́ nǹkan ká yọkù bẹ́ẹ̀ ká multiply rẹ̀ ká ṣe dípèlé fún gbogbo ìran ló lè yín ní èyí wọn tó wà bá ní ká lè mọ̀ sí ọjọ́ àmọ́ tó bá ti bá débi pé ní ó ní kàn ṣe al-alamul ulwi àwọn tó wà ní sánmọ̀ àwọn tó wà nílẹ̀ ìràwọ̀ báyìí lágbájá lò ìràwọ̀ báyìí náà fi bí lágbájá ìbáyìí lọ bá lágbájá lọ ó ti di nǹkan míì ọwọ́ bá a dúrógún pé wọ́n àbí hati mi jáde wọ́n pè ní hati wọ́n fà láì gbàtàn bá ya mathematics table kalẹ̀ báyìí gbàtàn bá ya diagram lẹ̀ wọ́n yọ àwọn mọ̀sálásí olójú mẹ́ta lóríṣiríṣi gbogbo àwọn nǹkan ní látòkè délẹ̀ gbogbo àwọn àfáàlú mà nábì tanjálá gbóyàlú mà nábì wọn pé kí ni o kéèyàn ọmọ àbí kéèyàn kọ yìí wọ ni. àwọn kan wọ́n kó wọnú Islam bí àwọn tí wọ́n síwájú wọn bí àwọn àlùkù ní àti síwájú àwọn eléyìí náà afọ́tọ́kọ Shamsul Ma'arif al-Kubra ó tún wá ka àwọn ẹ̀mí náà Abu Hayla al-Marzuki tọkọ Abu Musa al-Falaki àtúní kílókọ rẹ̀ ń jẹ́ Abdul Fattah al-Tuhi ọmọ Egypt àtàwọn bẹ́ẹ̀ àtàwọn tó síwájú wọn káàkiri gbogbo àwọn nǹkan wọ̀nyí kìí ṣe mọ̀ mùsùlùmí kìí ṣe mọ̀ sílámù níbo lẹ ti rí ẹ̀rí báyìí nísìn ó tún jẹ́ ìdápadà eléyìí ọmọ jẹ́nà sí àfọ́pọ̀lọpọ̀ náà wípé ní kò dìgbà tó ọba tó lọ ọlọ́nkan tí ọjọ́ mọ́ra wọn àwọn lọ́wọ́ ọmọ tán fi bí jáde tán mọ̀ pẹ̀lú ọkọ̀ ọlọ́run èyí tó tún parọ́ mọ́ mi wọ́n pè wọ́n pa àwọn míì ní Umu Musa ìyá Musa ọlọ́run sísà níbi Musa ní ìyá níbi Musa yìí sàṣírí tí yẹn máa sá tẹ́ a mọ bá nǹkan lóríṣiríṣi àtọ̀pọ̀ ìjọ àtọ̀pá nǹkan kan bẹ́ẹ̀ gba ilé ẹ̀kọ́ ọmọ jẹ́nà sí àfún kálukú wa àtọ̀pọ̀lọpọ̀ wọn tó gbé ní tí ọba ti ní ilé báyìí wọn ti gbà á láàfáà tíra ìmọ̀ ẹ̀sìn tíra àgbọ́yé ìmọ̀ ẹ̀sìn ọlọ́run tí ó ṣàlàyé Al-Qur'ani àdísà nẹ́bí tó ṣe oríṣi méjèèjì tá a fi mọ ìbáàdà tọlọ́run tà nẹ́bí rẹ̀ àwọn nìkan tá a mọ̀ tá ń pè ní mọ̀ nínú ìsìláàmù níta nẹ́bí kọ́ wa tọ́lọ́run ṣàlàyé fún wa níwòsàn àwọn nìmọ̀ nínú ìsìláàmù àtàwọn tó bá fojú hàn báyìí tó ní jákujàku àwọn orílẹ̀-èdè wọ̀nyí nú ẹ̀rí báyìí pé wọ́n ṣe rọ́bìṣẹ́ ẹnu òun kan lọ́ọ́ jókòó wa aláàbá àbí wọn náà rí oríṣiríṣi tó gbé lọ́wọ́ kọ́dọ̀ tó mójú olóńgbò náà lọ́wọ́ ọmọ Áfíríkà pẹ̀lú àwọn àdọ̀tí kọlọ̀ṣà sàánù wa gbogbo tá a fi rúra náà nù ní ọyá ẹ̀dá wa padà sádùúgbò wa lẹ́ẹ̀kan sí lọ́dọ̀ wa ń bì yìí àwọn àgbàlagbà dé wọ́n dàtọ̀wọ́ àwọn ẹlẹ́bọnù ìpè ànígbà wọ́n gbọ́tọ̀wọ́ àwọn aláṣìṣe wọ́n dànù wọn láànílò ọyá wọ́n wá kó wọn kan wá fáwọn náà àwọn nǹkan yìí náà lọ́pọ̀lọpọ̀ lárúbáwá tí ìsìláàmù tàtọ̀dọ̀ wọn pinlẹ̀ wọn làwọn náà tún mọ̀ yìí ẹgbẹ́ náà kò lórí kò lẹ́mùnù kò jẹ́ tìpínlẹ̀ ilẹ̀ wa ń bí kò sì jẹ́ ti lárúbáwá náà kò lórí kò lẹ́mù àárín ló ti wá kò sínú ẹ̀sìn káyọkó ń bẹ̀ tilẹ̀ wa ń bí yìí táwọn mùsùlùmí tó táwọn àgbàlagbà àfáànlẹ̀ wa tán dànù pẹ́ bọ́ lélẹ́yìí táwọn ọmọ mùsùlùmí padà ń gbà lé ní àwọn sọ fún ẹgbẹ́tọ̀ ẹ dá táwọn aláṣìṣe padà fáwọn aláṣìṣe ẹyẹ dà pọ̀ mọ́ra wọn ẹ̀rá pẹ̀jú ìdá òní nígbà táwọn kan náà àwọn àfáà wa kọ́lọ́ba sàlékún dáadáa fún wọn ti ń chéǹjì báyìí wọ́n ti ń dà á lẹ̀ kọ́lọ́jọ́ wọn dà á lẹ̀ pẹ́ kọ́nàjù kan dá alẹ́jù báyìí lọ wọ́n sọ nú àwọn ọ̀rọ̀ ọmọkùnrin fẹ́ fi ṣàpèjúwe ní o tán ní pé ojú ológbò 16 kìnìkan 16 àti wàrà fáná mọ̀kánà àlíyá tẹ́kọ́ ọmọ aládàáwò wọn jáde wá ó ní ẹyọ ọ̀rọ̀ àfáná mọ̀kánà àlíyá kó mẹ́ ogun àwọn ọ̀jẹ́ kí ni túmọ̀ rẹ̀ kó kálukú pín gàrí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìsìláàmù wa
kìí ṣẹ̀sìn tó ní kọ̀rọ̀ ànábì ní taraktukum ala mithlil bayda mo fi yín lẹ̀ báyìí lórí ojú ń tọ́jọ́ mọ́ bíi funfun ni àtọ̀tún àtòrú ẹ̀ bákan náà ni wọ́n bálánsì ọlọ́run kó ṣàánú wa o àfàmọ́ sọ̀rọ̀ ààrẹ nù nítorí pé wọ́n sọ fún ọ pé àràgbé láyé ayé le àbí kinní kan ní èèyàn nìka gbogbo àwọn nǹkan ní i'tasim bihablillah di òpó ọlọ́run ọba mú níta ànábì fi sọ́ra ẹ̀yìn náà tó ọ ànábì ọlọ́run ni gbogbo tí máa ń ṣẹlẹ̀ sí èèyàn pátápátá ti jù bẹ́ẹ̀ lọ ló ṣẹlẹ̀ sí kárí bá kẹ́kọ̀ọ́ látara rẹ̀ ọjà kẹ́kọ̀ọ́ lára ànábì bẹ́ẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.